are saved. Yoruba nation. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. One nation fọ́wọ́nà ìyẹn àwa ò ṣe mọ́. Èyí tán fi one nation rẹwà jẹ́ ó tó gẹ́. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. A ti bá wọn ṣe one nation fọ́gọ́ta ọdún. Ṣe ni wọ́n ń fa wá sẹ́yìn àwa ò ṣe mọ́. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. Ológo ń bọ́ ló forin asọ́dọ̀ ló fo. Ológo ni Yorùbá a ò kó fò ṣe mọ́. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. Bá o mọ bí a ń rè a mọ bí a ti wá. Èyí a ṣe one nation tó ká padà sílé. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so má dágún. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àṣà wa ò ṣọ̀kan, èdè wa ò ṣọ̀kan. Níṣe ni wọ́n so wà pọ̀ kan lè má rẹwà jẹ. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Aṣọ ẹran mẹ́ran tẹran kan fẹ́ lù kan pa. Àbá tètè pín wọn níyà kẹ́mi ó tó bọ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àwa ló ń ṣiṣẹ́ owó àwọn ló ń lọ. Ìrẹ́jẹ yìí papọ̀ ju àwa ò ṣe mọ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ẹni fẹ́sìn Fúlàní lè máa bá wọn lọ. Ní tèmi àti ilé mi àti padà sílé o. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ó ṣe kínní, ó lulẹ̀, ó ṣe kejì, ó lulẹ̀, ó ṣe kẹta, ó lulẹ̀. A ò bá ṣubú ṣe rèrè àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kan ẹ̀yà gbé wá. Àtẹríba fún wọn tó wọ́n kó wa ń wọ́gbó. Oko ẹrú tó ń kó wa rè àwa ò lọ mọ́. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kan ẹ̀yà gbé wá. Láti ní wọn ní mọ̀sán wa ń mú kíkan. Lára wọn ni wọ́n mọ̀ ọ̀gbọ̀n bí ìyà ń jẹ wá. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kan ẹ̀yà gbé wá. Ilẹ̀jẹ̀ ìbò tán fi láti pé kó kú. A ò bí sórin mẹ́jà ò káyà túká. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kan ẹ̀yà gbé wá. A ò ṣe one nation mọ́ a padà sílé. Sí Yorùbá nation ìlú olómìnira. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kan ẹ̀yà gbé wá.
dẹrù Fúlàní ẹ ti dáràn, wọ́n á pa kísà sí gbogbo yín o. Ìmáàmù sọ̀rọ̀ pé Yorùbá nation, àfáà ń sọ̀rọ̀ pé Yorùbá nation, ẹlẹ́sìn mìíràn kígbe Yorùbá nation, àwọn aṣáájú Kristẹni kan dákẹ́ rọ́rọ́ torí Fúlàní ò pànìyàn lójú wọn rí. Bí Fúlàní bá gbalẹ̀ yìí o ẹ orógbó, ẹ rántí Afghanistan pẹ̀lú Turkey, wọ́n á gba Bíbélì lọ́wọ́ yín o. Wọ́n ń pọmọ Odùduwà ṣe lọ bá wọn dákẹ́, wọ́n gbàgbé ìtàn Àfọ̀njá ní ìlú Ìlọrin. Bí Fúlàní bá gbalẹ̀ yìí wọ́n lè yí wọ̀gbó, àgbà tí ó kẹrù sọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ sáré. Ó ṣe kínní ó lulẹ̀, ó ṣe kejì ó lulẹ̀, ó ṣe kẹta ó lulẹ̀, Yorùbá nation ni kò ní lulẹ̀. Yorùbá nation wa kò ní lulẹ̀. Bàbá pòfẹ́sọ̀ wa Akíntóyè o kò ní lulẹ̀. Yorùbá nation wa kò ní lulẹ̀. Bàbá Adéníran owó kò máa ní lulẹ̀ o. Yorùbá nation wa kò ní lulẹ̀. Kẹ́hìndé Ìgbòho owó kò ní lulẹ̀. Yorùbá nation wa kò ní lulẹ̀. Màmá Dúpẹ́ Onítìrí ẹ kò máa ní lulẹ̀ o. Yorùbá nation wa kò ní lulẹ̀. Kóìkí Mídíà o kò ní lulẹ̀. Yorùbá nation wa kò ní lulẹ̀. Ìfẹ́ Olúlédì ké o máa ní lulẹ̀ o. Yorùbá nation wa kò ní lulẹ̀. Èyí ń dára tẹ́ni ológo ẹ ò ní lulẹ̀. Yorùbá nation wa kò ní lulẹ̀. Ọmọlúkà bàbá Èkìtì ẹ kò ní lulẹ̀ o. Yorùbá nation wa kò ní lulẹ̀. Masberia Omíyalé bàbá gbàgede ìmọ̀. Yorùbá nation wa kò ní lulẹ̀. Gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ Yorùbá nation. Yorùbá nation wa kò ní lulẹ̀. Tí n kò ráyè dárúkọ ẹ kò ní lulẹ̀ o. Yorùbá nation wa kò ní lulẹ̀. Gbogbo yìí ti náwó náírà lókè òkun o. Yorùbá nation wa kò ní lulẹ̀. Kí Yorùbá dòmìnira ẹ ò ní lulẹ̀. Yorùbá nation wa kò ní lulẹ̀. Gbogbo yín lẹ ó padà sílẹ̀ òmìnira wa. Yorùbá nation wa kò ní lulẹ̀. Kí Kabeda,
pékélé lóní gbọ́dọ̀ rọ́ṣọ fùrọ̀ dán ìjàgùdù láàrin ọkọ àtìyàwó gbọ́dọ̀ dán wọn àfìsẹ́yìn. ó ti tó gẹ́. báwo là á ṣe ń ta ká tètè tọ́ kó má bàa dẹran onídìí láàrin lọ́kọláya mọ́. kò dára kọ́kọ́ ó mọ lùyàwó bí ẹni lu bàrà tàbí kíyàwó fọ́kọ̀kọ̀ ọbẹ̀ mọ́kọ lórí. ó bá rí bẹ́ẹ̀ ọpẹ́ ni fún Reverend Mrs. Margaret Ọláwáyé ní Fátúrọ́jì tó kọ̀wé kan àrà ọ̀tọ̀ tí ó fòpin sí rògbòrìyẹ̀ nínú ìdílé. Enough is enough on domestic violence. lórúkọ ìwé náà ó ṣe pàtàkì láti rà á. ṣé ẹ rántí arábìnrin òǹkọrin ìgbàgbọ́ ni Sister Ọ̀ṣínnàṣì tó dára alẹ̀ nítorí ìjàgùdù. àló tó gẹ́. àbẹ́ ìmọye ìdílé tọkọ tàbí ìyàwó ti dèrò ẹ̀wọ̀n látàrí èdè ìyedè tó búrẹ́kẹ́ láàrin wọn. Enough is enough. gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ́kọ gbéyàwó ẹ̀yin dádì àmọ́ mi. ẹ máa béèrè fún kọ́pì tiyín látọ̀dọ̀ amazon.com for free shipping. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí www.widowsadvocate.org tàbí email wuraola55@gmail.com. Enough is enough on domestic violence látọwọ́ Reverend Mrs. Margaret Ọláwáyé. ẹ máa rà ó. ẹ máa rà ó ẹ tètè lọ rà tí ní o ní www. Okay. Hey, it's only more than you. Hey, wetin dey happen now? Ẹ ṣé gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà Great TV mo kí yín pápátá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà lónílé lálejò níbikíbi tẹ́ bá wà tẹ́ ti ń wo mi káàkiri àgbáyé pátápátá mo kí yín o. Kí n tó máa tẹ̀síwájú ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook mo kí yín pé káàbọ̀ ẹ̀yin tẹ́ ń wò mí ní YouTube ẹ kú iṣẹ́ ẹ kú àdúró tì mí ẹ̀yin tẹ́ dẹ̀ wò wá náà nínú TikTok mo kí gbogbo yín pé ẹ ṣeun. Ẹgbà mi kí ni mo fi rí kí ni mo tẹ̀ yìí. Okay. Hey, ọmọ ìgbà mi báyìí. So mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pápátá lẹ́ẹ̀kan sí Ọmọlúkà ni mo ń jẹ́ o fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ rí wa fún ìgbà àkọ́kọ́. Mo fẹ́ mú mẹ́sẹ̀jì kan wá ni ó ṣe rí bí ìjà lónìí ṣùgbọ́n mi ò ní jà. Mi ò ní bá ti jà wá. Kí n tó lọ bẹ̀ ẹ jẹ́ n fi àsìkò yìí sọ fún yín gbogbo ẹ̀yin èèyàn wa l'Ondo State tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ sí aṣọ àṣekágbá ìsìnkú màmá olóyè Sunday Igboho aṣọ òun rèé ó ti jáde. Èyí tẹ́ bá nífẹ̀ẹ́ sí ẹ tètè kàn sí Ọmọlúkà l'Ondo State ni o. Tẹ́ bá pè mí ní other state mi ò ní dá yín lóhùn. Kódà bí bá dá yín lóhùn owó tí a bá máa fi sẹ́ǹdì ẹ̀ á jẹ́ pé yín lẹ máa responsible for everything. Mo lè ṣàánú yẹn tó bá kù ìyẹn bó ṣe jẹ́ o. Mo dẹ̀ ti ṣàlàyé pé ẹ̀yin tọ́lọ́ bá gbé ọwọ́ ẹ̀ sókè ẹ lè ra méjì ẹ lè ra mẹ́ta ẹ lè ra mẹ́rin kẹ́ni kábà yín pín. Ẹnìkan ti sanwó bíi mẹ́ta kan àbí mẹ́rin lánàá. Ẹ̀yin fúnra yín ojú yín máa rí bí mo ṣe fẹ́ àwọn tá a máa fún gbogbo ẹ̀ lẹ́ máa rí. Èmi ò ń ṣe ojúṣàájú mi ṣe partial tèmi bó bá ṣe yẹ kó rí lèmi ṣe máa ń ṣe é. Àwọn tó kù díẹ̀ káàtó tí wọ́n dẹ̀ nílò ẹlòmíín wà tó jẹ́ pé dandan á bá wa lọ ó dẹ̀ nílò kó ní aṣọ tiẹ̀. So gbogbo ẹ̀ la máa ṣiṣẹ́ lé lórí. Mo ń sọ eléyìí ìwọ tọ́lọ́run bá pèsè fún you can do it as well. Mo kí gbogbo wa pátápátá mo kí ẹ̀yin bàbá mi mo kí ẹ̀yin ìyá mi mo kí ọmọdé mo kí àgbà mo kí obìnrin mo kí ọlọ́mọdé mo kí alàgbà. Kí má fi àkókò ṣòfò ẹ jẹ́ ká tètè lọ sórí ètò. Àwọn ọ̀dọ́ ni mo wá bá sọ̀rọ̀ lẹ́yìn àwọn ni mo wá bá jà pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ support election nígbà tí wọ́n ṣe election tó kọjá. Ó ní ìdí tí mo fi mú ọ̀rọ̀ ìwà ẹ má sọ pé ṣùgbọ́n ti parí ìbò ṣùgbọ́n ti dìbò tán. Òótọ́ wọn ti dìbò ààrẹ ti ń ṣèjọba lọ ṣùgbọ́n ó ní reason tí mo ṣe mú ọ̀rọ̀ yìí wá. Ẹ̀yin ọ̀dọ́ àwa ọ̀dọ́ kí ló dé tá a láròjinlẹ̀? Kí ló dé tọ̀rọ̀ ò kí ń dùn àwa yúùtù pàápàá jùlọ ọ̀dọ́ ilẹ̀ Yorùbá?
kí ló dé tí ọ̀rọ̀ ò kì í dùn wá. Ọjọ́ kìíní àná ọkùnrin kan ní House of Assembly lẹ́kọ̀ọ́ ó jáde ó ṣẹnu gbọ̀gànà ó sọ burúkú ọ̀rọ̀ ó sọ sí àwa ọ̀dọ́ ilẹ̀ Yorùbá. Ó ní the youth they are lazy. Ó ní àmúgbó ni wọ́n. Ó lè àmọ̀ pé tó bá pè wá lámúgbó orí sọ. Ṣùgbọ́n mo ń bi yín pé kí ni nǹkan tó tì wá dé di igbó mímu? Kí ló tì àwọn ọ̀dọ́ dé di igbó mímu? Kí ló tì àwọn ọ̀dọ́ débi tí wọ́n ti lazy? Kí ni ipa tí àwọn olóṣèlú ń kó nínú ìgbésí ayé àwa ọ̀dọ́ tó fi rí bó ṣe rí lénìí? Olóṣèlú kan ló sọ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́, Desmond Elliot. Tẹ́ ẹ bá gbàgbé, ààrẹ Nàìjíríà ń gbà kan rí, Buhari, òun náà fìgbà kan pè wá ní ọ̀lẹ. Ó ní Nigerian youth are lazy. Kì í ṣe tó bá sọ pé Nigerian youth are lazy, he's not referring to the Fulani youth. He's not referring to the Hausa youth. Kò rí bá sí àwọn Kanuris, àwa ọ̀dọ́ ilẹ̀ Yorùbá àtàwọn Igbo, àwọn ló ń bá wí tó pè ní youth are lazy. Alubode Thomas. Thank you, God bless you. You are the first person to give us a comment. Ìwọ ló kọ́kọ́ comment lẹ́ni. Alubode Thomas. Tá bá ti parí program kẹ́ pè mí. I have a gift for you. Alubode Thomas. You have a gift from us. You are the first person to comment. Ẹni tó bá tún comment last, ó lè jẹ́ òní màá tún fún another one lẹ́ni. Ká máa bá lọ bẹ́ẹ̀. Alubode Thomas, you are the first person to comment in this program. So I am giving you aṣọ ìsìnkú ìyá Sunday Igboho máa fún yín. Ẹ ti jẹ kan nínú eléyìí táwọn èèyàn rà sọ́dọ̀ wa pé ká bá wọn fún àwọn èèyàn. So kí ni pàtì àwọn olóṣèlú nínú ayé àwa ọ̀dọ́? And I want to assure you, ọ̀pọ̀ gbogbo bí wọ́n ṣe ń pè wá lórúkọ yìí, olóṣèlú á jáde á pè wá lórúkọ, á sọ wá ní nǹkan tá à jẹ́, wọ́n rán wa níṣẹ́ dé tòrútòrú. Síbẹ̀ àwa ọ̀dọ́ ilẹ̀ Yorùbá mostly àmọ́ ibi tá à ń lọ. Àwa iná láti máa lọ bá lẹ́yìn olóṣèlú tá a máa jẹ́ tẹ̀lé wọn, tá a máa pariwo tẹ̀lé wọn. Àwa náà láti máa mọ bá a ṣe máa bá wọn rígì ìbò lọ́jọ́ election. Àwa ọ̀dọ́ yìí la máa mọ bá a ṣe máa bá wọn gbàpótí lọ́jọ́ election. This is mi ò mọ nǹkan tí mo lè pe lé ìwé fáwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá. Kí ló ń ṣe ọpọlọ wa? Ta ló kó wa lọ́pọlọ lọ? Ó ní ìdí tí mo ṣe mú tọ́pìkì wá lè ní o, mi ì tí ì débẹ̀ rárá. Màá sọ ìdí tí mo ṣe mú wá, màá sọ fún yín. Màá sọ ohun tí mo rí fún yín tí mo ṣe mú tọ́pìkì yẹn wá. Nígbà tí election súnmọ́, àwa kéde, apariwo, mo ní ẹ wá ẹ̀yin èèyàn, ẹ wá. Election ò lè solve problem Nàìjíríà. Àwa tí wọ́n fìyà ń jẹ jù àwa ọ̀dọ́ ni, because nínú population Nàìjíríà, àwa tá a jẹ́ youth tá a from between age of 15 to age of 45. Àwa la pọ̀ jù ní gbogbo Nàìjíríà. We carried almost 70%. Almost 70% la kó àwa tó jẹ́ pé afọ́ọ̀sì réjì yúùtù. Àwọn tó jí àgbàlagbà tá lè pè ní àgbàlagbà tó bẹ̀rẹ̀ látòrí 60 years upward, wọn ò kó ju 20%. Ìyẹn tó bá tó bẹ́ẹ̀. Then àwọn ọmọ ọwọ́, àwọn ọmọdé, ìkókó, ọmọ ọwọ́ àtàwọn ìyẹn ló kó lè tó kù. Àwa gẹ́gẹ́ ni ìyà ń jẹ jù. Ẹ̀yin youth ẹ wá. Èmi ọmọ Yorùbá mo mọ̀ pé Ọlọ́run pọ́n Yorùbá ló fún wa lẹ́bùn lọ́pọ̀lọ́, ó fún wa lọ́pọ̀lọ́. Kí ló dé tá a fi gbogbo ẹ̀ ká jọ pa gbogbo ẹ̀ papọ̀, ká jìjà òmìnira yìí ká gbà á, kó orílẹ̀-èdè yìí lè sàn ẹ́, kó lè sàn mí, kó lè sàn gbogbo wa bó ṣe yẹ kó rí, bó ṣe ń sàn wọ́n l'Amẹ́ríkà, tó ń sàn wọ́n ní Canada, tó ń sàn wọ́n ní Europe, tó ń sàn wọ́n káàkiri àgbáyé. Ẹ̀yin ọmọ Yorùbá. Mo mọ̀ pé ọ̀rọ̀ tí mò ń sọ ẹ̀ ní pin.
torí bí ò bá ti jà wá nípìn ìjẹ́bí mò ń wòye ẹ̀yìn tẹ́ wà bísí ní TikTok nobody is available there mo mọ̀ pé ẹ̀ nípìn mo mọ̀ pé ẹ̀ nípìn because ọ̀rọ̀ mi bí yín nínú mi ò jẹ́ kẹ́ ẹ jẹun mi ò jẹ́ kẹ́ ẹ róúnjẹ jẹ mi ò jẹ́ kẹ́ ẹ ráṣọ wọ̀ mi ò jẹ́ kẹ́ ẹ rí kankan ṣe lójú ti yín nítorí pé mo sọ pé olóṣèlú ò ní èrè wọn ò ní kí n tán fẹ́ ṣe fún yín mo ti dẹni burúkú mo ti dé èrè ìta for that reason ẹ rẹ́dí àti listen sí programu mi ẹ dẹ̀ rẹ́dí láti pín ṣùgbọ́n tẹ́ ẹ bá ríbi tó ti ń sọ̀rọ̀ okó àtògò ẹ máa lọ bẹ̀ tẹ́ ẹ bá ríbi tó ti ń sọ̀rọ̀ oògùn ẹ lọ bẹ̀ tí ọba Solomoni bá jáde tó ń sọ̀rọ̀ àràmọ́ bá pa yín ẹ lọ bẹ̀ ẹ lọ bá gbọ́ ẹ máa gba ìpè yẹn sórí tí Yínká TNT tó bá jáde tó ń kọrin okó àtògò òbò sẹ́nu jẹ̀wẹ̀lẹ̀ okó rí dídídídí tó bẹ̀ sí ní pọn lé fún yín inú yín á dùn ẹ lọ wò ó tó bá ṣe live program ẹ máa rí 1000 plus wọ́n wà lọ́dọ̀ ẹ̀ the same thing àwọn ọba Solomoni and many other people like that ẹ lọ ẹ gbọ́ but tó bá máa ṣe yín láǹfààní tó máa ṣe ìrandé ìran yín ní àǹfààní you are not interested. ìdí tí gbogbo ayé dẹ̀ fi rí tó ṣe ń dorí kodò bó ṣe rí lè ní òun náà nìyẹn. ẹ gbọ́ ẹ̀yin youth ọkùnrin kan wà fún orí fídíò ẹ̀ tó ké dandan Tinubu òun ṣiṣẹ́ fún ẹ òun ṣe nígbà tó fẹ́ kọ́ńtẹ́ẹ̀sì òun sọ fún ayé òun pariwo ìhélà tóun máa ń lò ìhélà yẹn is 10,000 nígbà tẹ́ wọlé ó ti di 60,000. ó dùn mí tí mi ní nọ́mbà ìbá béèrè lọ́wọ́ ẹ̀ ṣé ìhélà nìkan ló wọ́n torí pé kí ni ìmọ̀tara ẹ̀ nìkan ló mọ̀ ìmọ̀tara ẹnìkan ló jẹ́ kó ké pé ìhélà wọn àwọn tó ń gba oxygen ó lọ bèrè oye tó oxygen jẹ́ oye tí oxygen fò sí láti oye tó jẹ́ tẹ́lẹ̀ sí oye tí wọ́n ń gbà lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé bí ìhélà ni wọ́n ń gbà mami yẹ ti kun ìkò ní bàjẹ́ fún yín you are welcome ìhélà ni wọ́n ké sí àwọn tí wọ́n wà ní school látòrí 140,000 tàbí 240,000 tó wọ school wọn fò tó wọ 800,000 plus kí ló ní káwọn wọ̀nyẹn ṣe many of them has dropped out of school wọ́n ti stop school lé lọ pé kò sí ní tó jẹ́ school mọ́ àwọn ti dáká mú wọ́n ti dáká dára but àwa sọ eléyìí fún yín kó tó di pé ẹ dìbò kì í ṣe ọ̀rọ̀ Tinubu kì í ṣe ọ̀rọ̀ Obi kì í ṣe ọ̀rọ̀ Àtíkù ọ̀rọ̀ tá à ń sọ ní ọ̀rọ̀ ìdá ẹni kan wá ṣiṣẹ́ lé lórí yìí wọ́n ń parọ́ fún òun yẹn ní. mo ti fi ọ̀rọ̀ Nàìjíríà wé mọ́tò tó bàjẹ́ fún yín nǹkan kan wà tí mi ò wá fi kún fún yín mo fẹ́ fi kún fún yín sí. Nàìjíríà dàbí mọ́tò ni mọ́tò ṣe mọ̀ pé mọ́tò tó bá dúró dáadáa tó jẹ́ ògidì mọ́tò á lẹ́ńjìn á ní táyà á nílẹ̀kùn á ní seat á ní gbogbo nǹkan á pé tó bá ṣílẹ̀kùn ẹ̀ tó wọlé tó kíkì ẹ̀ jíìn adùn kí n gbé bẹ́ẹ̀ ṣùgbọ́n mọ́tò tó ti di pé ibi táyé mọ́tò ti ń bàjẹ́ tó bá kíkì ẹ̀ kò ní dún lọ́wọ́ kan á ti pọ̀ yán tó bá tún kíkì ẹ̀ lẹ́lẹ́kejì pọ̀ yán kò ní dún ẹlẹ́ẹ̀kẹta dáṣẹ̀wá ti tàn fàm àṣẹwà dún ayé ẹ̀ ti ń ta díẹ̀díẹ̀ kẹ́rẹ́kẹ́rẹ́ ẹ́ńjìn ẹ̀ àná kò ní wúlò mọ́ ṣé ẹ wá rí ọ̀rọ̀ Nàìjíríà ó dàbí mọ́tò ni nígbà kan tó bá kìkì ẹ̀ lẹ́ẹ̀kan ó máa ń dún ṣùgbọ́n nígbà táwọn pírẹsidẹ́ǹtì kan àwọn ààrẹ kan àwọn head of state kan wọlé wọ́n lò ní ìlò rough wọ́n kìkì ẹ̀ anyhow kò kìkì lẹ́ẹ̀kan mọ́ kìkì ẹ̀ ti bàjẹ́ engine ti knock lọ́wọ́ pírẹsidẹ́ǹtì kan wọ́n sì máa jókòó ṣiṣẹ́ lé lórí ẹni tó bá kìkì jẹ́ màá wá sọ fún yín pírẹsidẹ́ǹtì tó bàjẹ́ pírẹsidẹ́ǹtì tó yọ engine Nàìjíríà
ṣé mọ̀ pé mo sọ pé Nàìjíríà dàbí mọ́tò ni ẹ́ńjìn yẹn gangan pírẹsidẹ̀ntì kan ti dé ó ti yọ ẹ́ńjìn yẹn ó ti lọ tàjẹ ó ti kó wẹ̀ sápò mọ́tò wa wà ńlẹ̀ to tell you the truth mọ́tò yẹn kò lẹ́ńjìn nínú mọ́ Nàìjíríà ò lẹ́ńjìn nínú mọ́ as at 2000 as at 1999 tí wọ́n gbé mọ́tò lé Ọbásanjọ́ lọ́wọ́ pé Ọbásanjọ́ wa máa wa mọ́tò yìí kò sí ẹ́ńjìn nínú ẹ̀ kò sí bó ṣe fẹ́ wa mọ́tò yẹn nígbà tó Ọbásanjọ́ débẹ̀ Ọbásanjọ́ wo wájú ó wẹ̀yìn ó ní kí ni kóun ṣe sí mọ́tò yìí ó lọ pọnmi ó fọ́ nígbà tó fọ́ tán kò lè kíkì ẹ̀ kò lè gbèrì kò lè ṣe gangan òun náà wò ṣùṣù pé kí ni kóun ṣe gbogbo táyà mọ́tò yẹn mẹ́rẹ̀ẹ̀rin Ọbásanjọ́ yọ gbogbo ẹ̀ ó tà á gbogbo ẹ̀ sápò ó lọ mọ́tò wa wà ńlẹ̀ kò ní táyà kò lẹ́ńjì ẹ wá ń sọ yín pé káwọn èèyàn máa bọ̀ wọ́n wá máa wa mọ́tò yẹn mọ́tò tí ò lẹ́ńjì tí ò ní táyà tí ò lẹ́ni tí ẹni káwọn èèyàn wá kíkì ẹ̀ tán máa wà á májíìkì wo ló fẹ́ ṣe another president dé ìyẹn náà wò ṣùṣù kò mọ tó lè ṣe ó ti yọ síìtì mọ́tò ó ti yọ lọ́ntì ó ti tà ó ti kó jẹ ó ti kówó ẹ̀ sápò ó ti yọ síìtì nígbà tí Buhari máa dé Buhari wọlé ó bá mọ́tò ní kòńdókò jalopi kò sí kankan Buhari náà wò ṣùṣùṣùṣù ó ní akíní kóhun ṣe báyìí jẹ́ kí n yọ gbogbo lẹ̀kùn mẹ́rẹ̀ẹ̀rin kémi yọ yẹn ti yọ sápò Buhari ti yọ gbogbo lẹ̀kùn mọ́tò ó ti tà á ó ti kówó sápò ẹ̀yin ọmọ Yorùbá tó o bá wà lára àwọn tó bìlíìfù nínú wọn Nàìjíríà mi ò dá ẹ lẹ́bi ìdí ni wípé ìwọ̀nba tí ọpọlọ ẹ gbé ló fi rò tó fi mọ̀ pé wọ́n Nàìjíríà ló dájú tó o bá láròjinlẹ̀ dáadáa tọ́lọ́run gùn ẹ lọ́pọlọ tó dájú ni wàá rò ó wàá mọ̀ pé kò sí kan tó ń jẹ́ wọ́n Nàìjíríà mo ṣàlẹ́ǹdì ẹ ìwọ YouTube bíi tèmi lọ bá bàbá tó bí ẹ lọ bá ìyá tó bí ẹ tó bá sì wà láyé lọ béèrè lọ́wọ́ wọn pé màmá nígbà tẹ wà kékeré tẹ ẹ tí ì tó wa tàbí tẹ wà nírú wa ṣé wọ́n máa ń gbàdúrà pé kí Nàìjíríà dáa ṣé Nàìjíríà ṣe nǹkan dẹ̀ lé bẹ́ẹ̀ náà ṣe máa ń gbàdúrà pé Ọlọ́run ló dáa nígbà tí yín lọ bí wọ́n á sọ fún ẹ pé ká tó bí àwọn ganan ti sọ pé k'Ọlọ́run jẹ́ kí Nàìjíríà dáa pé Nàìjíríà le tó bá máa sọ fún ẹ wọ́n á sọ pé kò kàn lé nígbà yẹn tó báyìí ni bó dẹ̀ ṣe máa rí lọ nìyẹn kò lé nígbà yẹn tó báyìí nígbà Buhari kò lé tó báyìí ìgbà tó bá Ọbásanjọ́ wà ńbẹ̀ kò lé tó gbà tí Yar'Adua débẹ̀ nígbà tí Yar'Adua lọ tó tí Jonathan take over ó tún lé sí nígbà tí Jonathan lọ tó hand over fún Buhari ó lé kókó àwọn èèyàn kékékéké ìlú lé Buhari lọ Tinubu dé ó tún wá ó wá kò ṣẹ̀ṣẹ̀ máa rí bẹ́ẹ̀ bó ṣe máa rí lọ nìyẹn Tinubu ti dé o kò rí síìtì kò sí síìtì inú mọ́tò mọ́ kò sẹ́ńjì mọ́ kò sí lẹ́kùnú ẹ̀ mọ́ everything rí túnbútú ẹ wá expect pé Tinubu fẹ́ wá ó fẹ́ mú ẹ̀ síwájú irọ́ ló ń pa fún yín bójá tí kù ló dé kò sí kankan tá a ṣe kò lè mú ẹ̀ síwájú bí Tinubu ò ṣe lè mú ẹ̀ bá ti kú wọlé Àtíkù ò lè mú ẹ̀ bí Òbí wọlé Òbí ò lè mú ẹ̀ bí Sowore ló débẹ̀ ni kò lè mú ẹ̀ irọ́ ní. ìdí wọn ṣe ni pé wọn tún wò ṣùṣù kí ni ká tún yọ dáàbì wa Tinubu ti fojú wò ó sí ó ti wo tó máa yọ lára mọ́tò kóun náà yọ tòun kó tà á àtúgbé sápò àwọn tiẹ̀ tó fẹ́ fún àtúnṣe àwọn díẹ̀díẹ̀ àpò ilé tó fẹ́ kó sápò àpò sápò àfitùkúrú ẹ̀ sílẹ̀ bóyá fẹ́ǹdà mẹ́rẹ̀ẹ̀rin ayọ̀ fẹ́ǹdà ti wájú méjèèjì àtúnyọ búùtù àtúnyọ brainbox tàbí kó yọ dashboard bóyá ìyẹn ni dáàbì wa fẹ́ yọ tóun náà tún lọ́ra bá tiẹ̀ lọ but ìjọ wo la wá fẹ́ ṣe léyìí dà ẹ̀yin èèyàn mi ẹgbọ́n mi yé things are not going well nǹkan ò rọgbọ nǹkan kò dẹrùn. Babatunde Rashidi, after you guys ensure you mislead the people to vote for your candidate that he is gonna pave way for Yoruba nation, he has abandoned Akintoye and his group that made useless deals with him. Now you are switching to Yoruba nation. I hope you know you are committing treason.
We know the genuine people fighting to make Yoruba nation a reality, not you. Ó ṣé jàre Babátúndé Rashidi. Ó ṣé o, mo dúpẹ́ o. Thank you for your advice. Ó ṣé. Má kúrò bẹ́ẹ̀ o, dúró síbẹ̀ o. Ó ṣé jàre, mo dúpẹ́ lọ́wọ́ ẹ o. Thank you. Stay there o, má lọ o. Ẹ̀yin èèyàn mi, things are not easy. Ìlú lé. Mi ò lè tàn yín, àwa la fẹ́ mọ̀. Mi ì ṣe olówó. Olówó ni òun mọ̀, àwọn ni òun mọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin ìlú. Wọn ò ń wá sí ìgboro. Àwọn tó bá pèlé tí wọn tán bá wá sọ fún wọn ni wọ́n gbọ́. Kẹ wá rí pé kí bóyá bírú Ọ̀tẹ́dọ́lá sì gbólóhùn bọ̀ lọ́jà. Kí ló fẹ́ wá ṣe láàrin ọjà? Kí ló fẹ́ wá ṣe níbi tán ti ń mutí? Kò ní wà. Ẹgbẹ́ ẹyẹlẹyẹ wọ́tọ̀. Àwa wọ̀nyí là ń jáde, àwa la ní tá à ń wọ àárín ìlú débi tán ti ń ṣeré, débi tán bá ti ẹ mutí àti àwùjọ lọ́bẹ̀, á fura àtọ́jú ní oúnjẹ, á ṣe, àwa la mọ bó ṣe ń lọ. Things are so hard. Ó nira kankan, kò dẹrùn. Ẹ má jẹ́ parọ́ fún yín. Ìdí tí mo ṣe ń pàrọwà sẹ́yìn ọ̀dọ́ nìyẹn. I am back to you. Thank God. Yẹtí Queen wá sórí ètò mi recently. Ó bẹ̀ yín yóò tó ní kò tí ì tójú ẹ̀ fún yín tó bá tójú ẹ̀. Tí wọ́n bá kọjú sí yín dáadáa tí ìyá yẹn tó mú yín sẹ́nu, ó lè máa dìde. Ẹ má jẹ́ kó dé level yẹn. Ẹ dìde. It is right time for you to rise. This is the right time for you, for me. Ẹ jẹ́ ká dìde. Àwọn tó wà ní school, ọ̀pọ̀lọpọ̀ drop. Ẹ lọ béèrè. Àwọn tó wà ní school ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University, ẹ lọ béèrè oye tí wọ́n san ní 6 months ago. Kẹ́ ẹ lọ béèrè oye tí wọ́n san sí. Kẹ́ ẹ wá lọ find out tó yẹ àwọn tó drop out tí wọ́n ò rówó yẹn san. The same thing University of Lagos. The same thing Adekunle Ajasin University, Funra University, and so on and so forth. Ẹ lọ béèrè kẹ́ ẹ mọ iye àwọn tó drop out ní school tí wọ́n ò lórí ọ̀fẹ́ àti lọ́mọ. Ẹni tó ń san 110,000, 120,000 tó wọ ẹ fún sí 500,000. Ẹjọ́ kí lẹni bó ló ti fẹ́ rí 110 tó ń sọ tẹ́lẹ̀ yẹn gan. A ṣe báyìí. Ikú mú àpájọ sí tòsí kó tó rí san. Wọ́n wá ní owó ẹ̀ di 500,000. I am telling you this. This is getting. Ó kọjá ẹnu sọ fáwọn èèyàn. People were lamenting. Àwọn èèyàn ń sun ẹkún gidi. Ìdí táwa ìṣe ń sọ̀rọ̀, tá a bá ní ká wò á ní ẹni bá fẹ́ sunkún para ẹ̀ kó sunkún para ẹ̀. Ẹni bá fẹ́ tó bá fẹ́ dára tó wù kó lọ dára tó wù. Ṣẹ̀bẹ́ yìí lẹ́ dìbò, á ní kò kàn wá. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ ojú ni. Ní tó bá bá ojú, ó dé bá gbogbo ara. Ó dé bá gbogbo ara. Nǹkan ọ̀rọ̀ gbọ́ ìlú ò dẹrùn. Ẹ̀bẹ̀ mo ń bẹ̀ yín ẹ̀yin yóò lẹ́ni dára. Several nínú èyí tẹ́ ẹ jẹ́ yóò tún nílẹ̀ Yorùbá. Ẹgbẹ́ yìí ni mo tẹpẹlẹ ọ̀rọ̀ mọ́ mi ò rẹ́dí àti wá bú yín. Yóò tún ní mí, mo dẹ̀ mọ bó ṣe ń lọ. Ẹ̀bùn tọ́lọ̀ ń fún mi nínú yín. Nǹkan mi ẹ̀rí yóò ló hákì àkáǹtì mi báyìí. WhatsApp mi àtàná náà ti bẹ́ gidi, wọn ò jẹ́ rí lò látàná. Yóò tún sáà ló ń ṣiṣẹ́ wọn. Ọpọlọ ni. Irú ọpọlọ tó fi ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn, there are many things tó lè fi ṣe. Nigerian government ní ò fàyè ẹ̀ lẹ̀ fún yín. There are many things. Ìwọ tó good in ICT, o mọ bó ṣe ń ṣiṣẹ́ tó ní ṣe pẹ̀lú anything software. O mọ bó ṣe ń ṣiṣẹ́ tó ní ṣe pẹ̀lú àwọn applications. Ọ̀hún àìkú ló ń kù ẹ́. Eléyìí tí wàá fi máa ṣe iṣẹ́ èpè. Why can't you think of what to do? Ayé ẹ wà Nàìjíríà ní òṣìlẹ̀kùn fún yín. And that is why tá a ṣe ń ké fún yín, tá a ṣe ń pariwo, tá a ń fọn rèrè ẹ pé ẹ jí dìde jí gírí. Ẹ jẹ́ kájọ pẹnu pọ̀, kájọ sọ fún gbogbo àgbáyé pé we are going, we are no longer interested. Mo ń sọ mo tún sọ, á pọ̀jù àwọn arúgbó yìí lọ gbogbo àwọn arúgbó tó ń rí yìí. Ẹ lọ sí Senate, ẹ rí bàbá 75 years ní Senate tó sì wà ń bẹ̀. 75. Bàbá 80 years. Ó wà ní Senate. Bàbá 90 years. Ó ti fẹ́ rúlu yín.
wọ́n ń gbé irọ́ lórí irọ́ fún yín. ẹrù àròjinlẹ̀ ẹ̀yin ọ̀dọ́ nínú yín they are professionals. a rí nínú yín tó ti lọ school tó ní rìsọ́ọ̀tì tó dáa upon that ìyàlẹ̀ wa ń jẹ. ẹ tún gbé rìsọ́ọ̀tì tùwátùwátùwá ẹ máa sátẹ̀ lólóṣèlú. mo rántí ọ̀gá mi kan lọ́fíìsì ó wá pè mí jọ́gàn ọlọ́mọlúkà ó ní ìjọ ọmọ onídìí ẹ̀kọ́ ẹ̀ mo ní mọ́mì kílẹ̀ nídìí ẹ̀kú ó ní ọmọ mi kan ṣẹ̀ṣẹ̀ dé láti China ó ní Nelson ló lọ ṣe ní China ó ló dẹ̀ pass ó ló ní very fantastic result ó ní ṣùgbọ́n kó tó lè gbà á ní Nàìjíríà bí ó ló lẹ̀ exam kan tó yẹ kó ṣe l'Abuja bóyá internship mi ò mẹ́lẹ̀ tán pé ó ló yẹ kó ṣe exam yẹn kan tó lè gbà wọlé síbí so ó ní ó máa síìtì fún exam yẹn ó lóun dẹ̀ ṣú ọ̀pọ̀ mọ̀ máa pass mo ní mọ́mí ẹ̀ kọ́kọ́ jẹ́ kó pass ọ̀rọ̀ ó ní kò sí wàhálà aṣáwà lẹ́nu ẹ̀ ó ní ìrísí tó ń ṣe sọ fún mi ó ní kí lè bá òun sọ fún sẹ́nétọ̀ wa ó lè fún ọmọ yẹn níwèé. ọmọ yẹn ṣe ṣàbò ó pass o but I can assure you pé after tó pass ìwé jáde wọn ló lóye numbers of àwọn tó fẹ́ mú níbi tó ti apply àbí tó ti ṣe exam ó lóye nọ́mbà àwọn tó fẹ́ mú wọn ò mú ọmọ yẹn títí dè ní. àkọ́ńtò bí mo ṣe gbọ́ ọmọ yẹn ti padà sí lọ́dà yìí pé bóyá kìíní ló padà sí bóyá Germany bóyá France Finland ó ti lọ Finland tó ti lọ ṣe doctor ẹ̀ níbẹ̀ sí. youth Ọlọ́run ti kẹ́ gbogbo yín ó kẹ́ wa ó fún wa lẹ́bùn ó fún wa lọ́pọlọ why táwa youth tẹ ẹ bá bìlíìfù bá àwọn màmá wọn lóòótọ́ agbára wà lọ́wọ́ àwọn bàbá wọn yẹn they are controlling us ṣùgbọ́n àwa la máa ń jà ká máa sọ pé àgbàmọ́ àwa la máa sọ pé enough is enough. ẹ̀yin yóò tẹ ẹja dìde ṣé bí ìlú ṣe rí iṣó tẹ̀yìn lọ́rùn ni ẹ wá ń gborúkọ burúkú ẹ má jẹ́ tòyí kò sẹ́ni tí ò mọ ìyàtọ̀ nínú rere àti búburú gbogbo wa ọkọ̀dà ọmọ kékeré tó bí ó mọ̀ ọ́ ọmọ kan ṣẹ̀ṣẹ̀ bí bó bá ṣe ń gbọ́ tó ti ń gbọ́bọ̀ tó ti ń gbọ́bọ̀ tó bá dé lẹ́kùn kan ó mọ ìyàtọ̀ nínú dáadáa àti burúkú. gbogbo wa la mọ̀ tẹ́ ẹ bá ń hu ìwà burúkú tẹ́ ẹ ń ṣe tí ò dáa tó máa ń borúkọ yín jẹ́ tá ba ọ̀la yín jẹ́ ẹ̀yin fúnra ara yín mọ̀ pé tẹ́ ẹ ń ṣe yókù díẹ̀. But there are ways àwọn tá a lè ṣe wà ẹ jẹ́ ká jọ dìjà yìí kí ìran Yorùbá bọ́ kẹ́ ẹ lè gba freedom. Inú ìgbèkùnlẹ̀ wà ẹ̀yin ọ̀dọ́ bíi tèmi mò ń bẹ̀ yín ni. Inú bondage lẹ́wà ẹ̀ mọ̀ ní. Wọ́n barricade ní ẹ̀ lè rìn ẹ̀ lè jáde. Your glory ó wà lọ́wọ́ àwọn kan tí wọ́n kó pamọ́. Ó wà lọ́wọ́ wọn, wọ́n kó pamọ́ wọn ò jẹ́ kó wúlò fún yín. Ẹ wo ilẹ̀ Yorùbá tọ́lọ́run fi kẹ́ gbogbo wa. Ẹ wo nǹkan tílẹ̀ yẹn dà wọ́n bẹ̀ ẹ̀yin yúùtù níbi tèmi. Ẹ lọ ìta ẹ wo bí nǹkan ṣe ń ṣẹlẹ̀. Ẹ wo bí ìyà ṣe ń jẹ mẹ̀kúnnù. Ẹ wo bí bí ṣe ń pa àwọn èèyàn. Ẹlòmíì di olè tipátipá. Ìrẹ́ ò jalè rí, òun fúnra ẹ̀ ò jalè rí, ṣùgbọ́n torí ebi. Gbèsè ti fẹ́ pa ìyá ẹ̀. Bóyá kò tiẹ̀ ní bàbá mọ́. Ìyá ló gba lápò. Ló gba gbọ́múlé láńtà ló gba gúrúmì ó gba owó ní lápò ó gbowó ní gbọ́múlé láńtà ó gbowó ní gúrúmì ó gbowó ní bẹ́tà fúṣọ̀ ó kó gbogbo ẹ̀ papọ̀ ó fi tọ́mọ yẹn lọ skul ó dé àṣẹ̀yìnwá àṣẹ̀yìnwá ọmọdé kò sí èrè kankan tó mú wá fún ìyá ìyá fẹ́ gbèsè lọ́wọ́lọ́wọ́ ìyá ò lè jáde ìjọ tó bá ti wá mú ìyá nulẹ̀ wá tì mọ́nu tọ́lẹ́ẹ̀tì ìyá ò lè rìn kò lè ṣe àti jẹun ó dìṣòro fún wọn. Ìwọ dẹ̀ pọ́n ó dẹ̀ ní God ó ní ìgboyà ó jáde ó sọ pé you are proud of Nigeria ó rí bá yí ẹ ti ta lójú ayé ẹ lójú ẹ̀mí ẹ láì kú ẹ ó rí bá yí ẹ ta ó jáde ó tún ní God ó sọ pé Nigeria I am proud of you ó rí pé
Number 6 yẹn ti tán. Your mom, ìyá tó bí ẹ, bàbá ti lọ. Kò ṣe é mọ́ yẹ kí bàbá ẹ ti kú. Tó bá jẹ́ pé hospital tó ní láárí tó dáa, tó bá jẹ́ pé ó wà. Ó yẹ kí bàbá ẹ wà láyé. Bàbá ẹ kú, ó fi ẹlẹ̀ fún ìyá. Ìyá ní kí ìyá má jẹ òun, kó o ṣáà kàwé. Ìyá ẹ gba gúrúmì, ó gba gbọ́mọlé láńtà, ó gba lápò, ó gba síìpù, ó gba bẹ́tà fúṣọ̀, ó gba ó cash, ó kó gbogbo ẹ̀ pọ̀, ó fi tọ́ ẹ. Wọ́n sì ìyá ẹ ní gbèsè, ìyá ẹ ò lè jòkó sínú ilé mọ́. Tí wọ́n bá ti dé ìyá sáwọ tọ́lẹ̀tì àtìrà ẹ̀ mọ́ bẹ́ẹ̀. Ìwọ́dẹ̀ jáde òun tà lólóṣèlú tó mọ̀géèjì fúnṣọ ẹ, tó kó ọjọ́ ọ̀la ẹ dání tó ní kò ní wúlò fún ẹ. Ó dẹ̀ tẹ̀lé òun lùlù tẹ̀lé, ó bá wọn sọ̀pọ̀tì ẹ̀, òun post ẹ̀, òun pọ́nlé, òun gbé e gẹ́gẹ́, òun gbé e gẹ̀gẹ̀. O tún ṣàpè fún ẹnìkejì ẹ nítorí tiẹ̀, ẹni tó ń ba yí ẹ jẹ́. No, ṣé wọn ò sọ fún ẹni pé ẹni tó ń pọ́n gẹ̀gẹ̀ yìí, wọn ò sọ fún ẹni pé àwọn ọmọ tiẹ̀ ò sí Nàìjíríà náà. Wọn ò sọ fún ẹ pé Amẹ́ríkà ló lọ enroll àwọn ọmọ ẹ̀ sí ni tán ti ń lọ school náà. Ṣé wọn ò sọ fún ẹni pé àwọn ọmọ ẹ̀ dual citizenship ni wọ́n ní? Wọn ò tiẹ̀, some of them are not even Nigerian citizens. They are American citizens, they are Canada citizens, UK citizens. Ṣé wọn ò sọ bẹ́ẹ̀ fún ẹni? Ìwọ́dẹ̀ ń jáde, you said you are proud of one Nigeria. Sọ fún mi kí ni nǹkan tí one Nigeria, kí ni Nàìjíríà gbèsè láyé ẹ látọjọ́ tó ti dáyé mo fẹ́ mọ̀. Nínú ayé àwọn òbí ẹ, nínú ayé bàbá tó bí ẹ, ìyá tó bí ẹ, kí ni Nàìjíríà gbèsè? Jẹ́ ká jókòó ká fẹ̀yìntì ká ronú, ká fọwọ́ lẹ́rọ́ ká rò ó, ká sùn sílẹ̀ ká rò ó ní gbogbo ọ̀nà. Jẹ́ ká rà ròjìlẹ̀. Ọ̀rọ̀ yìí ibi tó ń lọ, nígbà tó bá máa dójú ẹ̀ fún yín, kó má lọ di pé aṣọ ò ní bọ́mọ yẹ mọ́. Kó má lọ di pé kí ni aṣọ kò ní bá ọmọ yẹ mọ́, kọ́mọ yẹ mọ́ ti lọ ní òwò lọ. Mo ń sọ eléyìí torí mo mọ ipa àti agbára tó wà lọ́wọ́ ẹ̀yin ọ̀dọ́. And this is part of what has ara plan àwọn bìrìtìkó, ara plan àwọn tó ń jẹ́ àwọn ara plan wọn ni wọ́n ti jí yín lọ́pọlọ, wọ́n ti kó yín lọ́pọlọ lọ. Lè rí, you can't reason direct. Lè reason. Wọ́n ti kó lọ. Tẹ́ bá dọ̀dọ̀ wọn, wọ́n á ṣe ráìsì, wọ́n á dín panla sórí ẹ̀, wọ́n á gbé síwájú yẹn ní ẹ̀jẹ̀ ẹ̀ mọ́mílé nílé olóṣèlú. Ayé yín tán lọ, ẹ ò mọ̀. Mo challenge ẹ, olóṣèlú tó ń sátẹ̀lé, tó o bá dénú ilé ẹ̀ lọ bá a kó sọ pé ọ̀tá àdúrà kan wọ́n ní kí n gbà lójú yín. Ayé mi á dájú ayé ọmọ yín lọ sà, kó owó dáṣẹlẹ̀. Fúnra ẹ̀ ló bá kọ́kọ́ gbá ojú ẹ̀. Tó bá gbà tó pàṣẹ fáwọn tọ́jà ní ẹ bá mi gbé ẹgbọ́n ẹ̀ jáde, ẹ lọ gbé síwájú ibi tájà mi wà gangan, tájà mi fi jẹ. Mo challenge ẹ, tó olóṣèlú tó bá gbàdú ẹ̀ níwájú ẹ̀, tí ò bá ti gbá ojú ẹ̀ tàbí kó fún ẹ lọ́rọ̀, wá kìkà bọmọdúkà lójú èmi, mo sọ bẹ́ẹ̀. Kò sólóṣèlú tó fẹ́ kẹ́ ẹ níláárí láyé, kò sólóṣèlú tó fẹ́ kẹ́ ẹ soríire láyé. Síbẹ̀síbẹ̀ wọ́n brainwash yín, wọ́n kó gbogbo ọpọlọ wọn kó lọ. Brọ́dà wa kan ó ní mẹ́sọ̀dá mẹ́sọ̀mùgọ̀ mẹ́sọ̀dá àwọn ìkálẹ̀ lórí yẹn máa yé. Mẹ́sọ̀dá mẹ́sọ̀mùgọ̀ mẹ́sọ̀dá wo wá wo tó yíyan wo mú gbà yóò hàn lọ. Ọ̀bọ kan yóò bu ìdánrẹ́, ọmọ jípu èwàrí. You can fool some people sometimes, but you can never fool all the people all the time. Kíwé mú mi pé mẹ́sọ̀dá Yorùbá. Only my mama tell me, make I no listen to you. My papa tell me, say na so lie you dey jump from pillar to pole, from Yenedora, Debi, na Calabar to Lagos Island. I go give you water na old news. I go do hospital na old news. I go give you job na old news.
Me I go worry mẹ́sọ̀dà tí wọ́n bá jẹ́ ọ̀dà tó jáde dìrín dínrógbó èmi ò kì í ṣe dìdìrín dínrógbó ojú tèmi ti là àwa ìsátẹ̀ ló lóṣèlú àwa ọlọ́run ló là wá lójú táwa fi mọ̀ yín pé kò sólóṣèlú tó fẹ́ kó o ṣe rere láyé. I spent more than 12 years with a politician, a ranking senator of the Federal Republic. I cannot boast of 100,000 from him. Bó gbé mọ́tò fún mi, a kọ orúkọ ẹ̀ dáadáa lẹ̀ mọ́, mo sọ ni o, kò gbé kẹ̀kẹ́ fún mi o, kẹ̀kẹ́ kò gbé fún mi o. Ṣùgbọ́n àzúrì kò tiẹ̀ wá fortunate tí mo fortunate tó wá rí mọ́tò gbé fún mi, ó máa kọ orúkọ ẹ̀ lẹ̀ mọ́ ní gbàá gbogbo àgbáyé lámọ̀ pé mọ́tò yìí o, òun ló gbé fún mi. Níjọ́ bá ṣẹ̀ tí bá ní mi ìtẹ̀lé mọ́, ọjọ́ yẹn náà máa fi lílù wá gba mọ́tò lọ́wọ́ mi. Ṣé ìgbé ayé nìyẹn? Those people will keep on using your destiny. They will keep on using your glory, your future. Wọ́n ò ní jẹ́ kó o rí lò. Yóò tún bí tèmi mò ń bẹ̀ yín. Ẹ jẹ́ kí iye yín sọjí. Don't think the way I am thinking, but think straight. Má ronú bí mo ṣe ń rò, ṣùgbọ́n ronú ẹ straight jẹ́ kó lọ tààrà, kó ronú láròjinlẹ̀. Election súnmọ́. Ondo State kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ báyìí wọ́n máa dìbò lóńdó State. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ báyìí wọ́n ráwọn state ní ìta tún ti fẹ́ dìbò. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ìjọba ti Buhari Tinubu á tún tán. Wọ́n á tún máa sáré ìbò míì. Ilẹ̀ mọ́ ẹ̀mọ̀ ni ó máa ń sá eré tètè ni kẹ́ ẹ̀ tó ṣẹ́jú bí eléyìí ilẹ̀ ti mọ́. Kẹ́ ẹ̀ tó ṣẹ́jú odidi oṣù kan ti kọjá. Kẹ́ ẹ̀ tó ṣẹ́jú ọdún kan ti lọ. Ọjọ́ wo ní ìlà ti bẹ̀rẹ̀ January láti wà ní December kù ọjọ́ bíi mélòó kan akẹ́ni ẹ̀ àlọ́ á tún wọ 2024 kẹ́ ẹ̀ tó ṣẹ́jú àti wà ní 2026 a máa múra election wọ́n á máa múra election mi wọ́n á tún máa yóò tún bí tèmi ẹ̀ tún máa sá gbàtú wọ́n fẹ́ fún ẹ ní bẹ́ẹ̀sì tèmi náà ẹ̀dí fún mi ní bẹ́ẹ̀sì tèmi ọ̀dọ́rẹ́bù ẹ̀dí fún mi lówó tèmi 1,500 tó ní kẹ́ fún wa ẹ̀dí fún mi ní tèmi ọ̀dọ́rẹ́bù ẹ̀jọ̀ wọ́n tún máa sá gọ́gọ́gọ́ torí 1,500 YouTube èèyàn máa ń febi mọ́nú ṣiṣẹ́ ayọ̀ ni o tó o bá jẹ́ kébi pa ẹ́ ò lè yó o. You must let hunger kill you. Mi mo ní bó ní ẹ sọ dáadáa. Màámi àṣà àti ṣe ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́ fún yín màámi. Ọlọ́run á pọ́n yín lé o. Thank you for honoring me. Tó o bá pàyè lẹ̀kẹ́bi kó pa ẹ́ dáadáa, ò ní yó. Èèyàn ní ìpamọ́ra wàá febi mọ́nú ló lè fi ṣiṣẹ́ ayọ̀. Láìsí bẹ́ẹ̀ ẹ̀ ń tanra ní jẹ. In tó jẹ́ kó dẹ̀ ń ta mí lára ni pé ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ ń lé obìnrin, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin lẹ̀ ń lé ọkùnrin. Ẹ wàá gbé lágá, ẹ gbé sí logo, ẹ fi ọ̀pá amọ́sẹ̀ yín, ẹ fi na òkú pupa wọn, kẹ́ ẹ tó ṣẹ́jú ikùn ayọ̀ ọmọ jáde. Ṣé ẹ pe àwọn ọmọ wọ̀nyẹn wá jẹ ìyàkọ́ nìyẹn? Tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá ṣe ohun tó yẹ kẹ́ ẹ ṣe torí àwọn ọmọdé wọ̀nyí. Ẹ rò pé ìṣẹ̀dá àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló jẹ́ pé ìṣẹ̀dá wa gan bá àwọn bàbá wa ń jà. Òun lẹ̀ ṣe rí bàbá mi kó tó kú àti ìyá mi kì í ṣe pé àwọn ọmọ ẹ ò tí bàbá máa rí kankan jẹ. Ọmọ mi gan ò rí jẹ. Ìṣẹ̀dá àwọn ọmọ yẹn gan bí. Torí ìjà tó ti yẹ kán jà kò yẹ kí irú àwa ìdí ayé káwa máa pọnmi ìyá mu. Ká máa jìyà lórí ìyà kò yẹ kó rí bẹ́ẹ̀. Ṣé àwọn ọmọ tẹ́ wá fẹ́ bí wọ̀nyí tẹ́ ẹ bá tún wá bí wọn tán ẹ tún bí wọn sínú ìyà, àwọn náà tún kọ̀ntínú ìyà tí bàbá yín jẹ kù tó fi ilẹ̀ fún yín tẹ́yìn náà gbé ẹ tún jẹ́jẹ́jẹ́jẹ́ ẹ tún fi ilẹ̀ fáwọn ọmọ tẹ́ ẹ fẹ́ bí. Ẹ jájọ láròjinlẹ̀ eléyìí ò kì í ṣe ọ̀rọ̀ pé bóyá mo bú yín tàbí mi ò bú anybody, gbogbo yín lẹ mọ̀. I am not here to boo anybody but to tell you the truth. Mo jáde mo rìn
mo rí nǹkan inú mi ò kì í dùn. And the funniest part of it ni pé people don't allow me to rest. Lúkà ebi ń pa wá, fún wa lówó, fún wa nígbà, fún wa nígbà tó jẹ́ pé ṣe lọ́mọ Lúkà ń káwó. And I would never blame them. Ìyà ló jẹ́ bẹ́ẹ̀. Ìyà ló jẹ́ bẹ́ẹ̀. Mo sọ̀rọ̀ ọmọbìnrin kan fún yín tọkọ ẹ̀ tó sá fi ilẹ̀ pẹ̀lú ọmọ mẹ́ta. Wọn ò tẹ̀ mọ́ ibi tọkọ wọ̀ bá ọkọ sá lọ nígbà tí ò sí rọ. Ọkọ ti rò pin, kò sí ìrètí, kò sí everything. Ó wọ pé kí ni mo fẹ́ ṣe ju pé kí n sá lọ. Ọmọbìnrin yẹn á wá solution sọ̀rọ̀ ara ẹ̀. Jẹ́ ẹ sá lọ, ọkọ sá lọ, wọn ò rọ́kọ. Ọmọbìnrin yẹn wà níbi tí mo ti lọ àrèǹdì yàrá kan fún lẹ́yìn. Ṣáà rọra fi ra ẹ síbí, máa mọ́nèjì ara ẹ̀ ń bẹ̀. Mélòó? Kì í ṣe pé irú ọmọkùnrin yẹn tó bá wà díẹ̀ kí lọ́kàn ẹ̀ kì í ṣe èèyàn burúkú, ṣùgbọ́n kò mọ ibi tó fẹ́ yà sí, kò mọ ibi tó fẹ́ ṣe mọ́. Ó strong tó bá ṣe lòmíì ni ó máa lọ gbé nǹkan jẹ dáná ti sún òun aláyé sùn. I understand. It's not easy. Things are not going well. Ẹ̀yin yúùtù lẹ́dẹ̀ lè jíjà yìí. Yúùtù ẹyọ kan, mo ti sọ fún yín lọ́pọ̀lọpọ̀ gbà, agbára tí yúùtù kan ní ó ju agbára àgbàlagbà mẹ́wàá lọ. The Bible defines it and says, the glory of the youth is their strength. Ẹ má expect pé bàbá Adébánjọ fẹ́ jáde wá sọ̀rọ̀ fún yín. Bàbá Adébánjọ, Ayọ̀ Adébánjọ, ọba Afẹ́nifẹ́re kò lè sọ̀rọ̀ fún yín o. Tí ẹ bá bìlíìfù pé bàbá kí ló ló ń jẹ bàbá Fáṣọ̀rántì ó fẹ́ wá sọ̀rọ̀ fún yín, Fáṣọ̀rántì ò lè sọ̀rọ̀ fún yín, Olúfáláyé ò lè sọ̀rọ̀ fún yín, Ọbásanjọ́ ò tiẹ̀ ní sọ̀rọ̀, bóyá kò sẹ́ni tó fẹ́ sọ̀rọ̀ fún yín. Oníkálukú lé àyè ara ẹ̀, wọ́n lé àpò wọn, wọ́n lé ọmọ wọn. Ẹ̀yin ni kẹ́ ẹ dìde youth. Táwa youth bá jáde, tá a bá bó ṣé rí gbogbo ilé tó ṣẹlẹ̀ nígbà yẹn ṣàṣẹ ní plan ni. Kò sí plan ni tí proper plan bá wà. Mo búra fún yín níwájú ọba tó dá mi. Kò sí sójà kan ò ní débẹ̀ kó yin ìbọn ẹyọ kan, ọ̀dọ́ wọn bá ń bọ̀. Sójà ẹyọ kan kò ní débẹ̀ kó yin ìbọn ẹyọ kan sà. Níṣẹ́ ni ò ní yìí. Tó bá jẹ́ pé ẹ ní plan dáadáa ni ẹ̀yin youth ní tèmi. Ẹ jẹ́ ká plan ni. Ẹ jẹ́ ká create group. Ẹ jẹ́ ká jáde lórí ọ̀rọ̀ yìí. Things are not going well. Let everybody do his own. Kọ́níkálukú ṣe tiẹ̀. Àti tó ń ṣe unitary system. Àjọ ń ṣe papọ̀. Gbogbo nǹkan pa nílẹ̀ Yorùbá. Èyí kan pa nílẹ̀ Ìgbò. Àti kan pa nílẹ̀ Haúsá. Wọ́n ní kán máa kó bọ̀ l'Ábùjá, kán máa pè ní l'Ábùjá. À ń ṣe gbogbo wọn yẹn for more than 60 something years now. Kò pé wa kò fẹ́ bọ̀ ọmọ anybody. Okay, ẹ jẹ́ ká tún ṣe òdì kejì ẹ̀ wò. Kọ́níkálukú máa mójútó nǹkan tó bá wá látọ̀dọ̀ ẹ̀ káti ẹ̀ tún ṣe ìyẹn wò náà. Káti ẹ̀ gbìyànjú ẹ̀ wò. Tẹ́ ẹ bá lérò fáwọn bàbá wọ̀nyí máa gbà fún yín, bàbá ńlá irọ́ ni wọn ò ní gbà. They believe in one Nigeria. One Nigeria yẹn ló dẹ̀ pa destiny yín. Òun ló pa ìyàwó yín. Òun ló pa ọjọ́ ọ̀la yín. Àwọn ọmọ tẹ́ bí sílẹ̀ kò ra ọ̀la fún wọn, kò jẹ́ kí wọ́n ní hope of their future. Láìsí pé ẹ bá jẹ́ àdìde, kò sí tẹ́ ẹ fẹ́ ṣe ìyà yẹn, ó máa gorí ìyà ni. Mo ń guarantee yín, ṣé mo sọ lọ́jọ́ ọjọ́ sí rice is 38,000 nígbà yẹn. Mo ní ẹ̀ẹ̀mọ kankan rice ń lọ sórí 100, wọ́n ti ń tà ní 70 báyìí. Àwọn kan dẹ̀ sọ fún wa pé tó bá máa fi tó ní ọ̀sẹ̀ bíi mélòó kan sí àwọ̀ 80 ìyẹn tí ò bá ní 100. Kò wá ní sẹ́ni ká jẹ ìrẹsì mọ́. Ìrẹsì làwọn èèyàn dẹ̀ ń jẹ jù. Òun ló ń jẹ tó kọ́mọ̀ jù. Nígbà tí ò bá dẹ̀ sí ìrẹsì, a máa ro gàrí jẹ bá ṣe ń rò ìrẹsì jẹ, a bu epo sí, a fi máa jẹ. Máa ní àṣà àti ṣe Yorùbá. Nígbà mo ti ẹ̀ ti lẹ́yìn. Ọkàn mi balẹ̀ pẹ́ńbélé ni pé ìyà ò lè jọ ọmọ Lúkà, ọlọ́mọ bí ìyà jẹ wá. Ẹ já ronú o, mò ń sọ eléyìí torí tí gbogbo ojú mi rí, ọkàn mi bàjẹ́. We need the youth, we youth need to unite. Àwa ọ̀dọ́ níbi láti ká fọwọ́sowọ́pọ̀ gidi gan, ká unite gidi gan,
ìgbésẹ̀ ńlá kan wáyé. Ìgbésẹ̀ ńlá kan gbọ́dọ̀ wáyé. But ọ̀pọ̀lọpọ̀ wà interested bọ̀ ṣùgbọ́n àwọn tó yẹ kó dìde láti ja ìjà yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ló sátẹ̀ ló lóṣèlú. Bóyá wọ́n fún wọn lápọ̀ìmẹ́ǹt, bóyá wọ́n fún wọn lówó, bóyá wọ́n fún wọn ní contract. Èyí ni kẹ́ jí kiri ẹjẹ́ aráàlú sílẹ̀. And that will be all for today ni o. Lórí ọ̀rọ̀ youth mo ṣe ń padà bọ̀, mo lálejò tí mo tún gbé bọ̀ láìpẹ́. Ó ṣeé ṣe kó jẹ́ màámi àṣà àti ṣe ilẹ̀ Yorùbá ló bọ̀. Àwọn wá tú burúkúrú ọ̀rọ̀ fún yín. Youth Ọlọ́run ọba ń gbọ́. In tó ṣẹlẹ̀ ní EndSARS wà organize. Kò sí plan. Tẹ́ bá ní proper plan. Gbogbo eléyìí táwọn sójà wá ṣe tọ́lọ́pàá wá ṣe tẹ́ ti plan wọn ahead. Wà láìtàláì ṣọmọdé láì. Kò sí sójà ta. Wọn ò tí ẹ̀ ní wọn wá bẹ̀ kan jẹ́ wá wọn gan òní wá. Gbàgbọ́ bá ti rí ojú ti yín gan wọn ò ní wá. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin yúùtù Yorùbá, tẹ́ ẹ̀ ń ṣẹgbẹ́ òkùnkùn lóríṣiríṣi, gbogbo agbára tẹ́ ẹ ní, tẹ́ ẹ náwó sókè tí ìbá ń jáde sọ́wọ́ yín, ibo lẹ kó sí. Àbí kì í ṣe àwọn ìyá yín náà ń pa yìí? Àbí kì í ṣe àwọn pẹ́rẹ́ǹtì, àwọn ẹ̀gbọ́n yín, àwọn àbúrò yín, àwọn kọ́ ni wọ́n fìyà ń jẹ yìí? Plan ní sẹ́ẹ̀. I have told you once, ẹ gbàgbé gbogbo ẹgbẹ́ tẹ́ ẹ̀ ń ṣe, gbogbo cultist tẹ́ ẹ̀ ń ṣe wọ̀nyí, ẹgbẹ́ sẹ́gbẹ́ unite kẹjẹ kájọ fẹnukò kájọ sọ̀rọ̀. Káti ẹ̀kọ́kọ́ bọ́ nínú ìgbèkùn yìí lẹ́tà àṣẹlẹ̀ wá padà oníkálukú wa máa bọ́ sínú ẹgbẹ́ ẹ̀ padà kó wá mọ̀ pé ẹgbẹ́ tèmi ni. But unanimously we must join hands together and fight this battle. Tẹ́ ẹ bá ní good plan, tẹ́ ẹ mọ̀ yìí pé wọ́n jọjọ́ ń fìyà jẹ yín ni. Proper plan à ń wà kẹ́ tó jáde ní plan ni kò sí plan kò sẹ́nẹ́fẹ̀. Ẹ tá àgbẹ̀pọ́n jáde ẹ jáde. Ẹlòmíì gan ó fẹ́ wá wo macaroni, ó fẹ́ wá wo Davido, ó fẹ́ wo àwọn tó wá ṣe Kuti. Àwọn yẹn lẹ́lòmíì torí ẹ̀ wá bẹ̀. But tí proper sensitization bá wà, tí proper planning wà, oníkàlùkù á gbé ìdí tó ṣe ń bọ̀. Wọn ò bí sójà yẹn dá kò ní yọjú. Tóun kan bá débẹ̀, kọ́nà fún wa bless ẹ̀ fóun kan tún jẹ́ YouTube ibẹ̀ láti bọ́ṣọ sójà sílẹ̀ láti gbàṣọ mi wọ̀ pé èmi gan YouTube ni mi àjọ ń jìyà ẹ̀mẹ́. I'm telling you this. Ní plan mi. Ẹ̀yin YouTube ẹ jí dìde o. Ẹ jí dìde, ẹ jí gírí, ẹ jí gìrì kẹ́ ẹ dìde lójú nínú oorun ẹ̀ṣẹ̀. Ìlú ò fararọ. Ìyà ń jẹ àwọn èèyàn. Ìyà ń jẹ mẹ̀kúnnù. People are suffering. Ẹ lọ wo bí nǹkan ṣe ń lọ ẹgbẹ́ pé ìyà ń jẹ àwọn èèyàn. Ọmọlúkà wọn ò jẹ́ ìsinmi. Ìyà ń jẹ àwọn èèyàn. Ìyà ń jẹ àwọn èèyàn. Ṣé báwa lórí ọ̀fẹ́ mo lè jẹ oúnjẹ láàárọ̀? Tó bá wù mí kí n skip tọ̀sán, bí mi ìbá dẹ̀ lè skip ẹ̀ kí n mú búrẹ́dì kí n yá jẹ. Tó bá dalẹ́ kí n tún jẹ tí mo bá fẹ́. Orí ọ̀fẹ́ ni, ó wu Ọlọ́run ni. But àwọn kan wà wọn ò tiẹ̀ rí ẹ̀ẹ̀kan jẹ. Kò sí ìrètí ẹlẹ́ẹ̀kan péré. Tí wọ́n bá jàjàrí ẹ̀ẹ̀kan, wọ́n á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ó tún dọ̀la. Wọ́n máa bọ́ tó ń gbé ní mi láìkẹ́ oúnjẹ àárọ̀. Mi ì tiẹ̀ láìkẹ́ rárá, kò bá mi lára mu, irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Kò sí tó fẹ́ jẹ ní. Tó fi sọ fún ẹ bá wọn láìkẹ́ oúnjẹ àárọ̀. Kí ló ń jẹ́ pé wọn láìkẹ́ oúnjẹ àárọ̀? Tó bá láìkẹ́ oúnjẹ àárọ̀ wọn láìkẹ́ tọ̀sán. Tó bá dọ̀sán yẹn wọ́n á lọ ra fùfú burúkú, fùfú àkùbá, fùfú tó bá lẹ̀ mọ́ ẹ lórí báyìí orí yẹn máa mọ́ ẹ̀jẹ̀ jáde ní. Tó wà wọ́n wá ṣu burúkú, wọ́n kì í bọ inú ọbẹ̀ ìdì. Tó bá ti rówó ra mẹ́rin, tó bẹ̀ sí ní kí wọ́n tì í, wọ́n forókù kì í bọ inú ìfún. Ọ̀rọ̀ burúkú tó tẹ̀rí. Tó bá ti rọ́mì tán wọ́n wá gbé korobá omi, wọ́n wá máa múlé ìdì. Tó bá ti mú mi lé tán tí gbogbo èkó ó tún dọ̀la. Wọn ò ní jẹ láàárọ̀, wọ́n á rọra ní sùúrù kó tó bí aago kan aago méjì ọ̀sán, wọ́n á wá lọ bí tán ti ń jẹ. Àwa ń rí wọn ní ìmí ò lè kàn yín. Àwa ń rí wọn. Tí wọ́n bá ti gbé fún wọn yẹn síwájú wọn báyìí kan rọ́mì. Ìmí ò lè jẹ mẹ́rin lágbára ẹgbẹ́ tó lè rà. Tó bá ti rọ mẹ́rin yẹn mì, á gbé odidi pé ní omi amúlé lórí. Tó bá mu náà lóun láì fún ọmọ mi dáadáa, irọ́ ló pa. Ó fẹ́ mú mi kíkù yẹn lè kú dáadáa ni. Tó bá mú ó tún dọ̀la kó tó tún jẹun.
kì í ṣe pé kò wú kó jẹ tàárọ̀ kì í ṣe pé kò wú kó tún jẹ lọ́sàn-án kó tún jẹ lálẹ́ gan kò sí ni. ẹ rà ròjìnlẹ̀ ó kù sọ́wọ́ yín ó kù sọ́wọ́ mi. That will be all for today. Ọmọlúkà is my name. Fún àǹfààní ẹ̀yin tí ẹ fẹ́ ra aṣọ àṣekágbá òkú ìyá Sunday Ìgbòho l'Ondo State ní oore ẹ kàn sọmọlúkà pẹ̀lú nọ́mbà tí mo gbé sójú fọ́nrán yìí 07046092484 lẹ́ẹ̀kan sí 07046092484. Ìwọ tó bá dẹ̀ fẹ́ rà á ó lè fẹ́ rà á fáwọn èèyàn kan tẹ̀ fi ṣaṣọ ọdún kò sí tó burú ń bẹ̀. Gbogbo ilẹ̀ Yorùbá pátápátá náà ti máa lo aṣọ yìí mo ti sọ fún yín lánàá. Tinubu ti ra tiẹ̀ Tinubu ń bọ̀ òkú ìyá ẹ̀ la fẹ́ ṣe màmá tó kú yẹn ìyá gbogbo Yorùbá ni àwọn Wàsíù Àyìndé àwọn Òṣùpá àwọn MC Olúọmọ àwọn bàbá gbogbo wọn náà ń bọ̀ gbogbo gómìnà ló ń bọ̀ ń bẹ̀ òkú ìyá wọn ni à ń bọ̀ ẹ̀sùn àṣe wọ́n ṣe wára tiẹ̀ ó wà lọ́dọ̀ Ọmọlúkà gbowó ẹ wá ká fún ẹ ìwọ tọ́lọ́run bá dẹ̀ fún lórí ọ̀fẹ́ tó fẹ́ rà pé bá mi pín eléyìí fáwọn èèyàn róòlù kan ní ìbá ọ̀pá 12 ló wà níbẹ̀ o lè ra ọ̀pá 12 kò ní bá mi pín fẹ́yàn 3 tàbí bá mi pín fẹ́yàn 2 déédéé ló ṣe wọn á dúpẹ́ ìṣẹ̀dá wọn á súre fún ẹ kàn sí Ọmọlúkà 07046092484 kò ní jù bẹ́ẹ̀ lọ Ọmọlúkà ni mò ń jẹ́ o ẹ ṣé mo dúpẹ́ ó yà kọ́ tí ẹ jáde ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá màmí yẹn ti kú ìkò ní bàjẹ́ fún yín ẹ ṣé wo màmá mi àṣà àti ṣe Yorùbá kò ní bàjẹ́ fún ẹ màmá kò ní bàjẹ́ fún ẹ màmá o ojú òní tìẹ o màmá ojú òní tìẹ o màmá o thank you mo dúpẹ́ mọ́mì mi ẹ ṣé afáfọlọ́runṣọ́ ìyàndá mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé wọn kú àdúró tì mí ẹ ṣé gan the first commentator abibana ṣe pé the first person to comment Alubode Thomas ẹ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò ní nọ́mbà tí mo fi sí fọ́nrán yìí ẹ kẹ wá gba ìkan nínú aṣọ yẹn God bless you Ọmọlúkà ni mo ń jẹ́ ó yá máa kọ́ ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá kọ́ tiẹ̀ right now. Marriage is not a destination, but it's a journey that entails patience, endurance, mutual respect, forgiveness, and a number of other things to get one to the desired destination. But a marriage can be funny at times when it turns to other side, like great sadness, worry, a high level of tension, anxiety, and depression. But do not panic. Enough is enough on domestic violence is the solution. I recommend a book for you, Enough is Enough on Domestic Violence by Reverend Mrs. Margaret Olawaye Nefaturoti. For free shipping, the book is available on Amazon.com. For more info, log on to www.widowsadvocate.org or email widowla55@gmail.com. Enough is Enough on Domestic Violence, a solution book to all marriage problems. Get your copy now.